41 òun ló parí torí ìwé Psalm wọ́n divide ẹ̀ wọ́n pín sọ́nà márùn-ún. Ìwé àkọ́kọ́ nínú ìwé Psalm òun la máa parí lénìí ní Psalm 41. So lágbára Ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ ìwé kejì Psalm la máa bẹ̀rẹ̀, Psalm 41 la máa ṣe lénìí. So mo fẹ́ fún wa ní background ká lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí Dávìdì lákòókò tí Dávìdì kọ Psalm 41. Kò jìnnà sí Psalm 38, 39, 40 náà, but lákòókò yìí, lákòókò tí ọmọ tí Dávìdì fún rẹ̀ tó bínú ẹ̀ gangan tó fẹ́ pa bàbá ẹ̀ ni, lákòókò tí ọmọ ẹ̀ Absalom tí Dávìdì fẹ́ràn jù gangan nínú àwọn ọmọ ẹ̀ tó gbógun ti bàbá ẹ̀, lákòókò tí Àhítófẹ́lì, tá bá rántí ẹni tó jẹ́ Àhítófẹ́lì, bàbá ẹni tó bí Báṣẹ́bà tí Dávìdì lọ fún lóyún, àríran Dávìdì ni ẹni tó ọ̀rẹ́ tí Dávìdì, ọ̀rẹ́ tó súnmọ́ Dávìdì láyé àtọ̀run ni. Dávìdì ò lè ṣe nǹkan kan láì bí Àhítófẹ́lì, wọ́n jọ ń wà papọ̀ ni. Àhítófẹ́lì sì ríran orí ayé orí ọ̀run, ẹ̀bùn tọ́lọ́run fún nìyẹn. So ó súnmọ́ Dávìdì gbogbo àṣírí Dávìdì òun nìkan ló mọ̀, ṣùgbọ́n kí ló ṣe? Ó betray Dávìdì, ó já Dávìdì, ó jákulẹ̀ nítorí pé nǹkan tí Dávìdì ṣe sí Báṣẹ́bà, ó fẹ́ fìyà jẹ Dávìdì, bọ́ kò sọ fún Dávìdì pé ẹ̀ṣẹ̀ tó ṣe yìí ó bí mi inú o, mo máa bá ẹ jà sí, but ó gba ẹ̀yìn Dávìdì, ó wá fún Absalom ní agbára láti lè kọjú ìjà sí bàbá ẹ̀, láti lè pa bàbá ẹ̀. So wàhálà yẹn ó wá pọ̀jù fún Dávìdì. Kọ́lọ́ má jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí yàn. Ṣé mọ̀ pé tí tọkàn bá ti bàjẹ́ àìsàn ò jìnnà, tọkàn bá ti bàjẹ́ àìsàn ò jìnnà. Torí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé you only prosper as your soul prospereth. Bí ọkàn wa bá ṣe ń prosper sí, bẹ́ẹ̀ lára èèyàn ṣe máa ń rí. Tí inú ò bá ti dùn, egungun máa ń gbẹ ni. So gbogbo kinní yẹn ó dùn Dávìdì wípé ọmọ tóun fẹ́ràn jù nínú àwọn ọmọ òun, ọ̀rẹ́ òun, ọ̀rẹ́ kòríkòsùn, wọ́n jọ ń wọlé, wọ́n jọ ń ṣe gbogbo nǹkan ni, tó dẹ̀ plan nǹkan yẹn tóun ò dẹ̀ mọ̀ títí tó dẹ̀ fi di pé wọ́n fẹ́ mú ẹ̀mí òun lọ ni. So background nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn lákòókò yẹn. So Dávìdì sick nínú ọkàn ẹ̀, ó ń ṣe àìsàn nínú ọkàn, ó dẹ̀ tún ń ṣe àìsàn nínú ara. So Dávìdì dẹ̀ mọ̀ pé nǹkan tó jẹ́ kí àìsàn yìí kó dé bá òun, ẹ̀ṣẹ̀ òun ni o, ẹ̀ṣẹ̀ yìí ni Sátánì fi ráyè wọlé o, òun làìsàn yẹn ṣe ráyè wọ ara òun. Olúwa sì ní májẹ̀mú pẹ̀lú Ísírẹ́lì pẹ̀lú àwa náà wípé tá bá lè ṣe ìgbọ́ràn sí gbogbo nǹkan tóun sọ fún wa. Mọ́mì tó gbẹ́sìn láàárọ̀ wọ́n ti bá wa sọ̀rọ̀ ń pa ẹ̀ pé tá bá lè ṣe ìgbọ́ràn sí òfin tóun Ọlọ́run fún wa, òun á mú àìsàn wá mú kúrò láàrin wa. Gbogbo àìsàn tó ń ṣe àwọn aláìgbàgbọ́ ó ní kò ní ṣe wá o. Ọ̀rọ̀ Ọlọ́run sì rí òótọ́ ni. So Dávìdì dẹ̀ mọ̀ pé nísìnyí òun wà nínú àìsàn nítorí pé òun bà májẹ̀mú yẹn jẹ́, torí májẹ̀mú ni wípé tó o bá ti ṣẹ̀, tó bá ti tẹ̀lé àwọn nǹkan tí mo ní pé kó ṣe, màá mú àìsàn kúrò nínú ara rẹ̀. Ṣùgbọ́n Dávìdì mọ̀ pé òun ti ṣẹ̀, wípé sọ Olúwa, mo mọ̀ pé mo ti ṣẹ̀, mo mọ̀ pé mo ti ṣẹ̀, ṣùgbọ́n àánú ni mò ń bẹ̀bẹ̀ fún, nítorí ìwọ máa ń ṣàánú fún ẹni tó bá ṣàánú. Ẹni tó bá ń ṣàánú, ìwọ Ọlọ́run, ó wá ń lo ìwà Ọlọ́run láti lè rí ojú rere. Dávìdì sọ pé èmi mọ̀ pé ẹni tó bá ti ń ṣàánú, ó máa ń ṣàánú fún. Lóòótọ́ sì ni Ọlọ́run fẹ́ràn ẹni tó bá ti ń ṣàánú. So ẹ mọ̀ pé Dávìdì ṣàánú fún Sọ́ọ̀lù nígbà tó yẹ kó pa Sọ́ọ̀lù tó rí, Dávìdì ò pa. Nígbà tí Mèfíbóṣẹ́tì gan tó ní kán lọ gbé wá láti Lódébà, ìran Sọ́ọ̀lù tó ṣìkù tán lọ gbé wá, Dávìdì máa ń ṣàánú, á tọ́jú àwọn opó, á ṣe gbogbo ẹ̀. So Dávìdì wá ń lo àánú tó ń ṣe fún àwọn ènìyàn, ó wá ń lò yẹn pé Olúwa, mo mọ̀ pé mo ti ṣẹ̀, nínú ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ lóòótọ́ yẹ káìsàn wá, ṣùgbọ́n aláàánú ni ọ́, ìwọ ṣèlérí, ó bá wa ní májẹ̀mú náà wípé tó bá ń ṣàánú, wípé ẹ máa ṣàánú fún. Nítorí náà nísìnyí mo wà nípò ẹni tí ò ní, mo wà nípò ẹni tó nílò ìrànlọ́wọ́. Èmi náà ní ìdí àánú látọ̀dọ̀ rẹ. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Psalm 41 òun nìyẹn. So ọ̀rọ̀ ìyànjú kan la máa ní
ká tó ka Psalm 41. Ọ̀rọ̀ ìyànjú yìí òun ni pé báwo ni mo ṣe lè rí ìbùkún látọ̀dọ̀ Ọlọ́run? Báwo ni mo ṣe lè rí? Àwọn èèyàn sọ pé tá bá ti di born again ó ti tán, gbogbo ìbùkún á dẹ̀ máa wọlé ni. Lóòótọ́ ni tá bá di born again, but tó lọ́wọ́n kankan tó lọ́run sọ pé téèyàn bá ń ṣe òun á bùkún fún ẹni yẹn. Nǹkan tí David lò nìyẹn, òun lóhun nǹkan tó ń appeal sí ní Psalm 41 nìyẹn, wípé mo ti ṣẹ̀, mo ti òfin yẹn mo ti bàjẹ́, ṣùgbọ́n ọ̀nà míì tún wà Olúwa tó jẹ́ pé ó bá ọ̀nà yín lọ, torí pé ẹ tó bá ti ń ṣàánú ẹ máa ń ṣàánú fún ni. Mo fẹ́ fún wa ní example méjì nínú Bible. Acts of the Apostle, Iṣẹ́ Apostoli, orí 9, verse 36 to 42. Obìnrin kan wà tó ń jẹ́ Tàbítà yẹn ìtumọ̀ ẹ̀ ní Dorcas. Obìnrin yẹn ó máa ń ṣàánú fún àwọn èèyàn, ó máa ń ṣàánú fún àwọn èèyàn gan, kò kì í fẹ́ kí a jẹ èèyàn. Obìnrin yìí wá ṣàìsàn, wá kú. Àwọn ọmọ ẹ̀yìn Pétérù nígbà tán gbọ́, àwọn ọmọ ẹ̀yìn tó ń ṣiṣẹ́ Ọlọ́run nínú ìlú yẹn, nígbà tán gbọ́ pé Pétérù wá sí ìlú yẹn, níbi tán ti tẹ́ obìnrin yẹn sí, níṣe ni wọ́n fi sílẹ̀ tán sáré lọ bá Pétérù. Wọ́n lọ bá àpọ́sù wípé obìnrin tó kú yìí kò gbọ́dọ̀ kú o, ó gbọ́dọ̀ jí ni, nítorí obìnrin yìí ń ṣàánú fún gbogbo ènìyàn. Torí Ọlọ́run ní májẹ̀mú pẹ̀lú wa o, wípé tó bá ń ṣàánú fún yàn kó máa ṣàánú fún o. So à ń dúró sórí ọ̀rọ̀ Ọlọ́run yẹn. Pétérù wá jí obìnrin yìí dìde. Nígbà tí Pétérù dẹ̀ débẹ̀ lóòótọ́, ó kàn lé àwọn tó wà ń bẹ̀ kúrò ni. Ó dẹ̀ sọ fún Tàbítà, aláàánú ni ọ́ o, dìde. Tàbítà dẹ̀ dìde, ẹ̀ẹ̀kan ni ó dẹ̀ dìde, nítorí pé Ọlọ́run ó máa ń ṣàánú fún ẹni tó máa ń ṣàánú fún yàn. Example kejì, Cornelius, ìwé Acts of the Apostle náà ni. Apostle Paul lákàtí máa sọ̀rọ̀ nípa àwọn tó bá ń ṣàánú. Cornelius, Acts of the Apostle, chapter 10, ẹsẹ̀ 3 dé 4. Olúwa gangan ló ránṣẹ́ sí Cornelius. Kí ni Olúwa rí, kí Ọlọ́run rí tó fi ránṣẹ́ sí? Olúwa ní, àdúrà rẹ tó ń gbà Cornelius, mo gbọ́ àdúrà rẹ, nítorí pé oore àánú tó máa ń ṣe ó ti gòkè wá sọ́dọ̀ mi o. Àánú tó máa ń ṣe fáwọn èèyàn, gbogbo àánú tó ń ṣe yẹn mo rí, ó ti gòkè wá sọ́dọ̀ mi. Nítorí náà gbogbo àdúrà tó gbà mo ti gbọ́. So nǹkan tí David ṣe appeal sí àánú nìyẹn, wípé Olúwa, nítorí pé ẹ̀yin lẹ sọ wípé ẹ máa ṣàánú fẹ́ tó bá ń ṣàánú, èmi sì ń ṣe àánú, nítorí náà mo fẹ́ kẹ́ ṣàánú fún mi. Psalm 41. So àkọ́rí Psalm 41 yẹn nípa àánú. So ẹni tó bá fẹ́ jẹ́ alábùkún fún, ẹni tó fẹ́ kó máa rí ìbùkún gbà látọ̀dọ̀ Ọlọ́run, ó láti jẹ́ ẹni tó ń ṣàánú o. Ó láti jẹ́ ẹni tó ń ṣàánú. Torí Proverbs 19 verse 17, ìwé òwe 1, ẹsẹ̀ 1 àti 7, ó sọ wípé ẹni tí ó ń ṣàánú fún tálákà, Olúwa ní ohun yìí o, ẹni tó bá ń ṣàánú fún tálákà ó yá Ọlọ́run ni o, àti ìṣeun rẹ̀ yóò san padà fún. Nígbà tí Ọlọ́run bá fẹ́ san padà fún, ṣé nǹkan tó fún yàn ṣé Ọlọ́run bá máa san fún padà? Ṣé mọ̀? Ọlọ́run máa san fún ní multiple fold ni o, ní ìlọ́po ọ̀nà. Ẹni tó bá ń ṣàánú fún tálákà, ẹ má kàn rò pé ẹ kàn ṣàánú fún wípé ẹ̀ẹ̀kan tí mo ní mo kàn ti fún. Ọlọ́run, ẹ yá Ọlọ́run ni o. Ẹ tó bá ti ń ṣàánú fún tálákà, ó yá Ọlọ́run ni o. Ẹni tó sick tí wọ́n rówó tán máa fi gbé lọ sí hospital, ẹ̀dẹ̀ gbé lọ, ẹ tọ́jú ẹ̀, ẹ sanwó ẹ̀, ẹ yá Ọlọ́run ni o. Kò dẹ̀ sẹ́ni tó máa yá Ọlọ́run tọ́lọ́run ò ní san padà fún o. Ọlọ́run á san padà fún. So nǹkan tí David dì mú nìyẹn, wípé ẹ máa ṣàánú fún mi, nítorí èmi náà ti ṣàánú fún àwọn èèyàn. Mo ti ṣàánú fún àwọn èèyàn. Matthew 26 verse 11. Matthew 26 verse 11. Ó sọ wípé the poor will always be with you. Àwọn aláìní yìí wọ́n máa wà pẹ̀lú yín títí ni o. Kò kìí ṣe pé fault wọn, kò kìí ṣe pé àyàfẹ́ ṣiṣẹ́. Bọ́lọ́hun bí wọ́n kàn ṣe, bólúwa kàn tiẹ̀ ṣe dá wọn nìyẹn. Bọ́n ṣe dá wọn nìyẹn. A sì láti máa ṣàánú fún wọn.
aláti máa ṣàánú fún wọn. Matthew 5:7 Jésù Kristi fúnra wọn gan. Matthew chapter 5 verse 7 Jésù Kristi sọ fúnra ẹ̀ gan sọ pé blessed are the merciful. Ìbùkún ó ní fún ẹni tó bá ń ṣàánú, àwọn tó bá ń ṣàánú, nítorí pé àwọn náà máa ráàánú gbà o. Whatsoever seed a man soweth ni o, òun ló máa reap. A máa ń rò pé owó nìkan ni téèyàn bá sow owó. Galatians chapter 6 verse 7 Galatians chapter 6 verse 7 kí a má ṣe tàn yín jẹ, a kò lè gan Ọlọ́run o, nítorí ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn òun ni yóò sì ká. Tó bá fúrúgbìn àánú wàá ráàánú gbà, tó bá fúrúgbìn ìkà wàá rí kà gbà. Ìkan tó bá ti fúrúgbìn ló máa rí gbà o. Òun ni. So bá ṣe lè rí ìbùkún gbà látọ̀dọ̀ Ọlọ́run ni pé káwa náà ká ṣàánú fún ẹni tí ò ní, ká ṣàánú fún ẹni tó wà vulnerable, èyí tó jẹ́ pé kò ṣe pé kéèyàn má lówó nìkan. Irú Dávìdì sì kò ṣe pé kò lówó, ṣùgbọ́n Dávìdì wà nípò tó jẹ́ pé ó nílò àánú. Gbogbo èèyàn ti kọ̀ Dávìdì sílẹ̀, ọmọ tó bí gan ti kọ̀ sílẹ̀. Ọ̀rẹ́ tó súnmọ́ jù tó gbójúlé láyé àtọ̀run ẹ̀ ó ti da Dávìdì. Gbogbo àwọn ọ̀rẹ́ wọn ti fi Dávìdì sílẹ̀, bíi ti Jóòbù, gbogbo wọn fi Dávìdì sílẹ̀ ni, kò ráàánú, gbogbo èèyàn ti sá fún. Dávìdì wá odidi ọba, kò ráàánú, kò sí àfọwọ́n tó kù, àwọn tí tó pé kò súnmọ́ tẹ́lẹ̀, àwọn yẹn àtàwọn ológun ẹ̀, àwọn nìkan ni. Ifun àwọn ológun ẹ̀ yẹn gan, olórí ológun ẹ̀ sì fẹ́ bínú sí, torí nígbà tán pa Absalom, inú bí Dávìdì, ṣe Dávìdì sunkún tó sọ pé ọmọ Absalom, ọmọ ọkùnrin yẹn láti sọ fún yín pé ṣé àwọn táwọn risk life wọn láti lọ pa ẹ tó fẹ́ wá pa ẹ, tó ti ń kógun bọ̀ wá pa ẹ, ṣé àwọn yẹn ṣáwọn ògbọ́n ni? Tó bá ń ṣe bí eléyìí, inú àwọn àmì, inú àwọn ọmọ ogun inú wọn ò ní dùn. Nígbà Dávìdì ló ṣe ìdákẹ́ ṣẹmọ. So gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Dávìdì kò ṣe pé kò lówó, bọ̀ lásìkò yìí Dávìdì wà vulnerable. So tá bá rẹ́ni tó nílò àánú tó kù díẹ̀ káàtó fún ní gbogbo ọ̀nà ni, kò kì í ṣowó nìkan. Ẹ jẹ́ ká ṣàánú. Ẹni tó bá ń ṣàánú òun ló máa ráàánú gbà o. Òun ni team àkọ́rí Psalm 41, òun ni ọ̀rọ̀ àánú. Ẹ jẹ́ ká ka Psalm 41. Àdúrà ẹni tó ń ṣàìsàn, òun ni Yorùbá pè é. Ẹni tó bá ń ṣàìsàn, irú àdúrà tó yẹ kó gbà sí Ọlọ́run. Sáàmù Dávìdì ló kọ. Lamentation Psalm ni wọ́n pè é. Sáàmù ọ̀fọ̀ ni àwọn Bible scholars pè Lamentation Psalm ni. So ní verse 1 ó ní ìbùkún ni fún ẹni tí ń ro ti àwọn aláìní, ẹni tó ń ro tí kò ro tara ẹnìkan, tó ń ro ti àwọn aláìní. Nígbà tó ní $10 ó ti rò pé $8 ni mo fẹ́ ná, but mo láti fi $1 àbí $2 mo láti fi sílẹ̀ fún àwọn aláìní. A máa rẹ́ni tó nílò, arẹ́ni tó wà nínú ìṣòro, tó jẹ́ pé tí n bá lè fi $2 yìí ràn lọ́wọ́, tó jẹ́ pé ìṣòro ẹ̀ yẹn a dẹ̀ máa mú kúrò, ó máa kúrò. Tí ò ṣe tọ́ra ẹnìkan ló ń rò, tó ń rò wípé ẹ tí gbogbo èèyàn ti sá fún yìí, mo ń lọ bá, mo láti ṣọ̀rẹ́ fún. Ó lè jẹ oúnjẹ lẹ máa gbé fún, kò ríyàn so oúnjẹ fún, ẹ kàn so oúnjẹ fún. Ṣé mọ̀, ó wà nínú àìsàn, kò ríyàn lọ kí lọ hospital, ẹ kàn lọ. Torí ẹ lọ ni àwọn churches ṣe máa ń ṣe hospital visitation. Ẹ kàn lọ, ẹ lọ kí, ẹ kàn lọ nursing home Sunday kan, ẹ kàn lọ bẹ́ẹ̀ dẹ̀ ra gift díẹ̀ fún àwọn èèyàn. Irú ẹ tó bá ń ṣe bẹ́ẹ̀, Dávìdì sọ pé ìbùkún ni fún irú ẹ tó bá ń ṣe bẹ́ẹ̀. Ìbùkún ni fún ẹni tí ń ro ti àwọn aláìní. Olúwa yóò gbà ní ìgbà ìpọ́njú. Ẹ máa gbọ́ nǹkan tọ́lọ́run máa ṣe fún gbogbo. Number 1 tọ́lọ́run máa kọ́kọ́ ṣe fún, nígbà tí, torí kò sí kọjá ìpọ́njú má dé o, ṣùgbọ́n nígbà tí ìpọ́njú bá dé, nítorí pé ó máa ń ro ti àwọn aláìní, nítorí pé ó máa ń ṣàánú fún àwọn aláìní bíi ti Dọ́kàsì, Olúwa yóò gbà nígbà ìpọ́njú. Ohun àkọ́kọ́ tọ́lọ́run máa ṣe fún nìyẹn. Ìkejì tọ́lọ́run máa tún ṣe fún, verse 2 ó ní Olúwa yóò pa mọ́. Olúwa máa pa mọ́ ni o, kò sí bí ewu yẹn bó ṣe lè tó, bó mú gbogbo àwọn tó kù, Olúwa make sure pé kò mú, nítorí pé ó máa ń ro ti àwọn aláìní, ó máa ń ṣàánú fún àwọn aláìní. Olúwa pa mọ́ nínú ewu.
ìkẹta tọ́lọ́run tún máa ṣe fún ó ní yóò sì mú un wà láàyè olúwa make sure pé ẹ̀ lè rí pa o ó wà láàyè nítorí pé wíwà láàyè ó useful fọ́lọ́run nítorí pé ó ń ṣàánú àwọn aláìní ẹni tó ní 1 million tó ní 10 billion tí kò sí nǹkan kan tí kò sáǹfààní ẹ̀ fọ́lọ́run tó bá kú kò make any difference ọlọ́run ṣùgbọ́n ẹni tó ń ṣàánú fáwọn èèyàn ọlọ́run á make sure wípé òun ò jẹ́ kán rí pa ọlọ́run máa mú kó wà láàyè so David rán ọlọ́run létí ni o òun ló ṣe ń sọ pé because ẹni tó bá ṣàánú àwọn kan báyìí lẹ máa ń ṣe fún o tó lèmi náà ti ṣàánú nítorí náà mo ń wojú yín fàánú David plead case ẹ̀ ni o ipe so ẹ tó bá ń ṣàánú àwọn kan tọ́lọ́run máa ṣe fún leléyìí so ìkẹta ni pé olúwa mú wà láàyè ìkẹrin ó ní olúwa máa tún bùkún fún lórí ilẹ̀ alààyè yìí olúwa tún bless ẹ lórí ilẹ̀ alààyè ṣe mọ̀ ẹ tó bá ọwọ́ tó bá là òun nìkan máa ń wọ̀ ọwọ́ tó bá dì kò sí nǹkan tó máa tún wọ̀ ó ní olúwa máa bùkún fún lórí ilẹ̀ alààyè ẹ tún máa gbọ́ ìkarùn-ún ó ní olúwa ò ní fi lé ìfẹ́ àwọn ọ̀tá rẹ̀ lọ́wọ́ kò ní fi ṣe bọ́ta ṣe lè plan kò ní fi ṣe bọ́ ṣe lè gbógun tó ọlọ́run á make sure pé òun ò fi lé ìfẹ́ àwọn ọ̀tá rẹ̀ lọ́wọ́ nítorí pé ó máa ń ṣàánú nítorí pé ó máa ń ro ti àwọn aláìní mọ́ ti tiẹ̀ kò ro tára ẹ̀ nìkan èmi àtẹbí mi nìkan kò kì í ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn ẹlẹ́sìn kejì mi kì í má porúkọ wọ́n sọ pé kan tó jẹ́ káwọn ọmọ Ísírẹ́lì pẹ́ nílẹ̀ Egypt ju àkókò tó yẹ kan ti kúrò bẹ́ẹ̀ ni pé àwọn ará Egypt yẹn wọ́n máa ń tọ́jú àwọn opó ọba wọn Fáráò ó ní iye tó máa ń fún àwọn opó wọn kì í fẹ́ kíyà jẹ àwọn opó ẹ sì mọ̀ pé Ọlọ́run lọ́kọ opó ẹ tó bá ṣàánú fún opó Ọlọ́run ló ṣàánú fún ó ṣàánú fún Ọlọ́run directly ni Ọlọ́run ò fi opó ṣeré rárá àwọn ẹlẹ́sìn kejì òun lọ́sẹ̀ máa ń yan sàká ṣe gbogbo nǹkan yẹn wípé nǹkan tó jẹ́ kí àwọn ará Ísírẹ́lì pẹ́ ju àkókò 400 years tó yẹ kán lò ń bẹ̀ nìyẹn nítorí wípé àwọn yẹn wọ́n máa ń tọ́jú àwọn opó wọn kì í fẹ́ àwọn ará yìí wọn fẹ́ kíyà jẹ opó rárá so òní David ṣe ń sọ wípé ẹni tó bá ń ṣe irú eléyìí ìkan báyìí lọ́lọ́run máa ṣe fún kò tí ì tán o ní verse 3 ó ní olúwa máa strengthen ẹ̀ Yorùbá tán lò yẹn kò rí ó ní olúwa yóò gbà níyànjú lórí ẹni àrùn rẹ̀ ìkan tó ń tún àti sọ ń bẹ̀ ni pé olúwa máa gbé kúrò lórí bẹ́ẹ̀dì àìsàn ìkan tí Yorùbá Bible ń tún ìkan tí ó mí nìyẹn pé olúwa máa gbé kúrò lórí àkéte àìsàn kò ní wà lórí àìsàn olúwa á wò ó sàn olúwa á mú láradá so òun náà ṣe táìtù ẹ̀ ní ẹni tí àdúrà ẹni tó bá ń ṣàìsàn so ẹni tó bá ń ṣàìsàn tó jẹ́ ẹni tó ń ṣàánú ó láti rán Ọlọ́run létí wípé olúwa ìlérí yín ni wípé ẹni tó bá ń ṣàánú tó ń ro ti àwọn aláìní tó ń fi ohun tó ní àkókò rẹ̀ tó fi ń tọ́jú àwọn aláìní ẹ̀yin lẹ ṣèlérí wípé ẹ máa gbé dìde lórí ẹni àrùn example kan Rockefeller àwa tá bá lè rántí Rockefeller the first billionaire Amẹ́ríkà ní Rockefeller Christiani ni ẹ tó bẹ̀rù Ọlọ́run ni láyé ìgbà yẹn kò tí ì sí cure fún tuberculosis ó ní tuberculosis so ó ń kọ ẹ̀jẹ̀ ó ti wá dé stage tó jẹ́ pé àwọn dọ́tọ̀ ti sọ fún pé kò sí nǹkan kan torí kò ní cure lákòókò yẹn wípé kó lọ máa prepare pé kó máa lọ pé ó ti ń lọ Rockefeller nígbà tán dọ́tọ̀ ti sọ fún tọ́tò náà dẹ̀ ti rí pé yà òun ti ń lọ gbogbo owó ẹ̀ tó kù ó pín sọ́nà mẹ́ta ó ní kán lọ fún àwọn ìjọ Ọlọ́run ní pààtì kán lọ fi kan ṣe foundation yẹn ṣì wà lẹ́ni o di bá ṣe ń sọ̀rọ̀ yìí foundation Rockefeller ṣì wà ó ní kán lọ fi kan fi ṣe foundation fún gbogbo àwọn ọmọ aláìní bàbá ká máa fi tọ́jú wọn gbogbo àwọn ọmọ aláìní bàbá ká máa fi tọ́jú wọn ẹyọ kan péré ló fi sílẹ̀ fún gbogbo àwọn ẹbí ẹ̀ nígbà tó sign check according to ìwé tí ó kọ nígbà tó sign check tán pé kán lọ fi fún àwọn kán fi ṣe kíni àwọn ọmọ tí wọ́n ní bàbá tí wọ́n ṣe tó níbi tó kó àwọn ọmọ yẹn sí nígbà yẹn kò ń ṣe ibi tó dábọ̀ nígbà tó rí check yẹn àwọn ọmọ yẹn wọ́n lọ sọ pé wọ́n fẹ́ lọ gbàdúrà fún ẹ tó fún wọn lówó pé kán mú wọn lọ kán lọ gbàdúrà fún ẹ tó fún wọn lówó àwọn ọmọ yẹn wọ́n lọ gbé lára wọn wọ́n gbé wọn lọ síbi tí Rockefeller wà wọ́n gbàdúrà fún pé Rockefeller kàn wọ̀ wọn ọmọ ẹni pé báwọn ọmọ yẹn ṣe lọ tán Rockefeller tún pọ̀ ẹ̀jẹ̀ mọ́
Rockefeller lò 40 years lẹ́yìn yẹn o lẹ́yìn yẹn kò sẹ́ni tó sọ fún àwọn ọmọ yẹn pé Rockefeller ń ṣàìsàn o kò sẹ́ni tó sọ fún pé ó ń ṣàìsàn ọmọ yẹn kàn wá gbàdúrà fún pé tó lè ṣerú nǹkan bíi eléyìí fún wọn pé àwọn fẹ́ wá gbàdúrà fún wọn gbàdúrà fún and that was the end of the sickness so Ọlọ́run máa ń gbé ẹni tó bá ń ṣàánú Ọlọ́run máa ń gbé kúrò lórí bẹ́ẹ̀dì àìsàn Olúwa máa ń gbé kúrò lórí bẹ́ẹ̀dì àìsàn ó ní ìwọ ò tẹ́ ẹní rẹ̀ gbogbo ní Yorùbá Bible yẹn ó ṣe díẹ̀ but verse 3 yẹn nǹkan tó ń sọ ni wípé Olúwa yóò gbà lórí àkéte àìsàn rẹ̀ yóò sì mú un padà bọ̀ sípò ó máa dá padà bọ̀ sípò ní kúrò nínú àìsàn yẹn tí kò ní sí trace àìsàn lára ẹ̀ rárá torí ẹ̀ David ṣe wá ń lò yẹn láti lè béèrè fún àánú nígbà tó wá dé verse 4 torí ti kọ́kọ́ sọ májẹ̀mú nǹkan tó lọ́rùn fẹ́ ìwà Ọlọ́run ó ti kọ́kọ́ sọ ní 1 2 3 Olúwa nǹkan tẹ́ máa ń ṣe fún ẹ tó bá ti ń ro ti tálákà ẹ tó ń tọ́jú àwọn onírẹ̀wẹ̀sì ẹ tó ń ṣàánú àwọn kan tẹ́ máa ń ṣe leléyìí o ó wá dé verse 4 ó wá ní èmi wí pé Olúwa ṣàánú fún mi torí ẹ máa ń ṣàánú fún ẹ tó bá ń ṣàánú nítorí náà Olúwa ṣàánú fún mi ó ní ọkàn mi ẹ mú ọkàn mi lára dá torí àìsàn tó ń ṣe Dávìdì kò ń ṣe tara nìkan láti inú ọkàn ẹ̀ ni torí ti betrayal torí àwọn tí wọ́n kí ni betrayal Yorùbá àwọn tí wọ́n tán dìtẹ̀ mọ́ àwọn tán jakulẹ̀ àwọn tó gbójúlé tó ti rò pé Absalom àti Ahitofel yìí nínú ayé Dávìdì àwọn méjì yẹn Dávìdì lè sọ wípé àwọn tóun ní àwọn méjèèjì ló dẹ̀ ìjà Dávìdì tán jakulẹ̀ so ó dùn Dávìdì nínú ọkàn rẹ̀ so ó ń ṣàìsàn ọkàn so Dávìdì sọ pé Olúwa mú ọkàn mi lára dá àìsàn ọkàn lòun ń ṣe yìí mú ọkàn òun lára dá kó tiẹ̀ tó mú ti ara lára dá bọ̀ kọ́kọ́ mú ọkàn òun lára dá ó ní nítorí mo ti ṣẹ̀ sí ọ o ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yìí òun ló fa gbogbo eléyìí Olúwa mo ti ṣẹ̀ òfin wípé májẹ̀mú tẹ́ ti ní Exodus 15 verse 26 ẹ lè lọ kà fúnra létà fúnra a lè lọ kà Exodus 15 26 Olúwa ní májẹ̀mú pẹ̀lú gbogbo Ísírẹ́lì pé tẹ́ bá ti tẹ̀lé òfin mi tẹ́ ẹ̀ ṣàìgbọ́ràn èmi ò ní jẹ́ kí àìsàn tó máa ń ṣe àwọn aláìgbàgbọ́ àwọn Íjíbítì mi ní jẹ́ kó dé ara yín so David sọ pé but mo ti ṣẹ̀ mo mọ̀ pé torí ẹ̀ ni àìsàn ló ṣe wá ṣùgbọ́n mo ń bẹ̀bẹ̀ fún àánú ni mo wá ń béèrè fún mi sọ pé kẹ́kàn wò mí sàn bọ̀ mo ń bẹ̀bẹ̀ fún àánú torí tẹ́ bá ti ṣàánú fún mi ẹ wò mí sàn ẹ mú mi lára dá ní verse 5 ó wá ní àwọn ọ̀tá mi ń sọ ibi sí mi pé of course ọlọ́mọ èkéyàn tí wàhálà bá ti dé ìsọkúsọ àwọn tó fẹ́ràn èèyàn tẹ́lẹ̀ tẹ́ pé eré ojú ló ń bá yàn ṣe ìsọkúsọ ni wọ́n á máa sọ ó ní àwọn ọ̀tá mi ń sọ ibi sí mi pé nígbà wo ni òun ò kú imagine àwọn tó ń bá Dávìdì ṣeré ni o tó ń bá ń ba jọba tó jọ ń wà lórí ní palace ní gbogbo ẹ̀ ni o nígbà tí wàhálà dé sí Dávìdì ṣẹgbọ́n nǹkan tí wọ́n ń sọ ó ní wọ́n sọ láàrin ara wọn pé ńgbà wo ló tiẹ̀ máa kú pé kórúkọ ẹ̀ kó lè parun orúkọ ẹ̀ yẹn kó parun òní nǹkan tó jẹ́ problem nǹkan tó ń fẹ́ nìyẹn o pé kó ṣáà orúkọ ẹ̀ tó kàn ń lọ eléyìí ọba Dáfídì ṣóun nìkan ni orúkọ ẹ̀ yẹn àtẹ̀fẹ́ kó parun nǹkan tó ṣàwọn yẹn àwọn ọ̀rẹ́ Dáfídì yẹn nìyẹn o ẹ̀mí ìlara ẹ̀mí búburú ẹ̀mí burúkú ni ẹ tó bá ti ní ọ̀rẹ́ tó ń lara kéèyàn máa ọgbọ́gbọ́n ni kéèyàn máa fi bá lò tó ní Bible sọ pé the spirit of envy ó burú ju spirit of witchcraft lọ ó burú ju àwọn àjẹ́ lọ spirit burúkú ni aṣáfẹ́ kó orúkọ ẹ̀ parun orúkọ ẹ̀ yẹn ò la fẹ́ kó parun nítorí pé ó ti bá májẹ̀mú jẹ́ pẹ̀lú Ọlọ́run ò sí lẹ́yìn ẹ̀ mọ́ so a fẹ́ kó orúkọ aṣáfẹ́ kó kú irú àìsàn tó wà yẹn ẹ ṣáà jẹ́ kó kú síbẹ̀ ogun ìlara ogun burúkú ni Jeremiah náà the same thing ló ṣẹlẹ̀ sí chapter 20 verse 10 bá ṣe ṣe sí Jeremiah náà nìyẹn so ní verse 6 ó ní bí ó bá sì wá wò mí tán bá wo Dávìdì wọ́n á tún wá wò ó ṣe mọ̀ ọba Dávìdì pẹ̀lẹ́ ó dé ga o Olúwa kúkú mú ọ lára dá irọ́ ló ń pa o irọ́ ni o ó ní bí wọ́n bá sì ẹ̀ wá wo òun wọ́n á máa sọ̀rọ̀ ẹ̀tàn ni wọ́n ń sọ ó ní àyà wọn kú fún ẹ̀ṣẹ̀
gbogbo àyà wọn ẹ̀ṣẹ̀ ló jọ sí gbogbo ara wọn. Ó ní nígbà tán bá jáde kúrò lọ́dọ̀ òun wọ́n á rọ̀mọ́ sọ fáwọn ènìyàn pé alákọ̀rí ẹ̀ ó tán fún ibi tó bá dé nìyẹn. Ilé Dáfídì ọlọ́run á ṣe lè fún ọlọ́run á ṣe lè fún káwọ́ bó ṣe máa jáde kúrò níbi tó wà yẹn. Verse 7 ó ní gbogbo àwọn tí ó kórìíra òun lọ́wọ́ ń jùmọ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ṣe mọ̀ ọlọ́run ò ní jẹ́ kọ́ta fi wá ṣe yẹ̀yẹ́ olórúkọ Jésù o. Ó ní gbogbo àwọn tó kórìíra òun lọ́wọ́ ń jùmọ̀ tó wá ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí òun. Ó ní èmi ni wọ́n ń gbìmọ̀ ibi sóhun pé imagine òun ọba Dáfídì lọ́wọ́ ń gbìmọ̀ ibi sí tí ò bá jẹ́ pẹ́ṣẹ̀ tó ń ṣẹ̀ kí ló fẹ́ fa àrífín odindi ọba Ísírẹ́lì. Ó ní àwọn ọ̀tá mi wọ́n gbìmọ̀ papọ̀ nípa mi ni o. Ó ní èmi ni wọ́n ń gbìmọ̀ ibi sí. Ó ní wọ́n ní verse 8 ó ní wọ́n sọ wípé ohun búburú ni ó dì mọ́ ọ. Can you imagine pé ohun búburú ló ti dì mọ́ Dáfídì níbi tó dùbúlẹ̀ sí yẹn wípé kò ní dìde mọ́. Àwọn ènìyàn àwọn ọ̀tá ni o wọ́n sọ tí wọ́n ní o. One of my favorite scriptures nínú Bible Lamentations 3:37 Lamentation mi ti ẹ̀ mọ̀ kí Yorùbá lamentation náà Lamentations 3:37 ẹkún Jeremiah orí 3 ẹsẹ̀ 17. Ó ní ta lè ẹni tí ń wí tí sì ń ṣe nígbà tí Olúwa kò pàṣẹ. Ta lè ẹni náà tó tiẹ̀ ń sọ tó dẹ̀ ń ṣe nígbà tó Olúwa ò sọ bẹ́ẹ̀. Gbogbo tó Olúwa bá sọ ló máa ń ṣe. Ẹ̀kan sọ ti yẹ sọ́sákò ara yín ni iye kò yí kankan padà. Dáfídì ní pé nǹkan tán wọ́n sọ pé ibi tó wà yẹn àìsàn burúkú ló dì mọ́ pé kò lè dìde mọ́ ibi tó máa parí ẹ̀ sí nìyẹn. Dáfídì ní ìrọ̀lẹ́ pa ọlọ́run nìkan ló ní fáínánsì kò sí fáínánsì lẹ́nu ẹnikẹ́ni. Ọlọ́run ọ̀tá má yọ̀ mí ni tí n bá ṣubú màá tún dìde ni màá dìde. So verse 9 ó ní tòótọ́ ó ní ọ̀rẹ́ ìyọ̀rẹ́ ṣé bí ìyọ̀rẹ́ ló ń pè Yorùbá omi ò mọ́ bọ̀tọ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ìkan tó mí nìyẹn. Ó ní nítorí ọ̀rẹ́ tímọ́tímọ́ ọ̀rẹ́ tí mo súnmọ́ jù ẹni tí mo gbẹ́kẹ̀lé tí mo faratì tán bá sọ wípé nǹkan báyìí máa sọ pé 100% mo jẹ́rìí ẹni báyìí eléyìí ò lè ṣe bí sí mi láyé. Ó ní ẹni tí wọ́n jọ ń jẹ àwọn jọ ń pín búrẹ́dì jẹ ni wọ́n jọ ń pín búrẹ́dì jẹ tá bá fẹ́ jẹun wọ́n á jọ jókòó báyìí wọ́n á jọ jẹun. Ó ní òun gangan ló wá gbé gìgísẹ̀ òun ló gbé gìgísẹ̀ rẹ̀ tó gbé sí òun o ìyẹn Ahitofel tó dá because wáyé bá Ahitofel ò fún Absalom ní confidence ni Absalom ò lè fa nǹkan tó tó yẹn torí tí ò bá jẹ́ pàdúrà tí Dáfídì gbà wípé Olúwa yí ìmọ̀ Ahitofel padà Absalom ìbá rí bàbá ẹ̀ pa ìbá pa bàbá ẹ̀ but àdúrà tí Dáfídì wá gbà Ọlọ́run ládìbà rí pé ẹni yìí ti tàn mí ẹni yìí ó ti betray mi kí ni mo lè ṣe kí n gbàdúrà sí Ọlọ́run Olúwa Ọlọ́run Ísírẹ́lì Ahitofel ríran o kò sí nǹkan tí òrí ó ráyé orí ọ̀run o ó máa sọ fún Absalom ohun tó lè ṣe tó lè fi rí òun pa ṣùgbọ́n ìwọ Ọlọ́run tó lágbára lórí ohun gbogbo bá mi yí ìmọ̀ Ahitofel bá mi yí padà. Ọlọ́run dẹ̀ yí padà lóòótọ́ torí Ahitofel ti sọ fún Absalom bó ṣe máa rí bàbá ẹ̀ pa ṣùgbọ́n ìgbéraga tí Absalom ní ìhùwàyù ó fẹ́ sọ fún mi nǹkan tí màá ṣe mo ti mọ nǹkan tí màá ṣe mo ti bàbá mi mo ti gẹ́rì dẹ̀ mo ti lọ́kàn mi bàbá ẹ̀ ó ti remove gbogbo ìyẹn ó ti dọba Absalom tiẹ̀ ti ń ṣe bí ọba already so kò tẹ̀lé ìmọ̀ Ahitofel òun ni ò ṣe rí Dáfídì pa ó làwọn ọmọ ogun Dáfídì òun náà ṣe rí Absalom pa even though Dáfídì ò dùn sí pé wọ́n pa Absalom but at least wọ́n rí Absalom wọ́n rí pa Dáfídì padà sípò ọba. Ahitofel tó dẹ̀ betray ẹ̀ yìí náà ṣe rí ẹ tó bá ti ń ṣerú ẹ̀ òpin wọn ìkan náà bákan náà ni o ṣe pé Ahitofel yóò bínú pé òun advice ọmọ kékeré yẹn kò gbọ́ràn sí òun lẹ́nu cancer tó jẹ́ pé tóun bá ti fún yàn kò kì í yí padà ọmọ yẹn òun nìkan ló gbọ́ lẹ́nu pé má fún mi ní cancer bàbá mi ló fún ní cancer o lè mọ fún àwọn èèyàn bọ̀ tèmi kọ́ ó lọ bínú pokùnso ni o ṣe mọ̀ pé bí Judas Iscariot torí kan tó máa ṣẹlẹ̀ sí Jésù òní Dáfídì sọ gbogbo ó ń prophesy ni o ìyàtọ̀ tó kàn wá ń bẹ̀ ni wípé Jésù mọ ọkàn gbogbo èèyàn Jésù ti rí ọkàn Judas Iscariot wípé eléyìí ò ló máa betray òun even though Bible ò kọ orúkọ ẹni tó máa betray ṣùgbọ́n a ti kọ sílẹ̀ pé èèyàn kan ó máa betray Jésù unfortunately
Judas Iscariot ló wá forí ara ẹ̀ gbà o, torí kò síbi tá a kọ́ sí pé Judas ló máa betray Jésù but ó fúnra ara ẹ̀. So Jésù ti wò ó pé òkè á ti kọ́ sílẹ̀ pé èèyàn kan máa betray òun nínú àwọn tó wà pẹ̀lú mi yìí, èwo ni ó ti tẹ̀ mọ̀ pé Jésù rí ọkàn òun kálukú, ó rí ọkàn yẹn pé eléyìí gan ló máa ṣe. So Jésù mọ̀ pé Judas Iscariot, but David ò mọ̀ pé Ahithophel pé ó lè ever betray òun láyé. So Judas Iscariot tó dẹ̀ betray Jésù Kristi náà, kí ló ṣẹlẹ̀ sí? Owó náà gan tó fi ta Jésù Kristi kò lè ná o, ó jùlẹ̀ ni ó lọ òun náà pokùnso ni. Bó ṣe máa ń ṣẹlẹ̀ ẹ tó bá ti betray ẹ tẹ gbójúlé tẹ gbára lé tẹ gbọ́kànlé tẹ ti rò pé ènìyàn Ọlọ́run ni tó dẹ̀ jẹ́ pé ìránṣẹ́ Sátánì ni, nígbà tó bá dẹ̀ ti betray yín Olúwa dẹ̀ ṣèdájọ́ ẹ̀. Olúwa bó ṣe máa ń rí fún wọn nìyẹn. So nǹkan tó jẹ́ tó dùn Dáfídì ní gidi nìyẹn wípé ẹ má jẹ́ kọ́kàn rí ṣe ìrẹ̀wẹ̀sì. Ẹ wo ẹ̀yin èèyàn, àwọn èèyàn ń dàyàn o, ọmọ tájọ bí tí ìyá jọ bí ó ń dàyàn o. Ẹ má jẹ́ kí yẹn mú yín, torí èèyàn míì á sọ pé èèyàn míì ò get over ẹ̀. Ó lè jẹ́ pọ́kọ ẹ̀ ló dá, ó lè jẹ́ ìyàwó ló dá ọkọ, ó lè jọ ọmọ gan nígbà mìíràn, ó dẹ̀ lè jọ ọmọ ìyá, ó lè jọ ọmọ bàbá. Ẹ má jẹ́ kí yẹn mú yín débi pé ó máa fa àìsàn sí yín lára. Let go. Wọ́n dá Jésù Kristi, wọ́n dá Jésù Kristi, ẹ fi wọ́n sílẹ̀ k'Ọlọ́run ṣe ìdájọ́ wọn. Ẹ tó bá dàyàn àgbàṣe ọwọ́ ẹ, Ọlọ́run ò kì í jẹ́ kán lọ scot free. Ẹ má jẹ́ kí yẹn kó fa ìrònú, torí pé ìrònú ńlá ló jẹ́ fún Dávìdì. Ìrònú ńlá ló jẹ́ fún Dávìdì o. Jésù kan sọ fún pé nǹkan tó fẹ́ ṣe yẹn ṣe kíákíá. Jésù tún pé ó fún wọn jọ pín búrẹ́dì náà jẹ ni. Jésù dẹ̀ tún pé John 13:18 ẹ jẹ́ kí n sọ John 13:18 ẹ jẹ́ kí n kà ní ó important. John 13:18 kì í ṣe ti gbogbo yín ni mò ń sọ. Ó ní gbogbo yín kọ́, gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yìn mi kọ́ ni mò ń sọ o. Àwọn tí mo yàn, gbogbo yín tí mo yàn yìí kọ́ ni mò ń sọ o. Ṣùgbọ́n kí ìwé mímọ́ kí ó lè ṣẹ, tó dáa ti kọ sílẹ̀ pé èèyàn kan máa betray òun. So kí ìwé mímọ́ kó lè ṣẹ, ó ní ẹni tó ń bá mi jẹun pọ̀, tó ń bá mi jẹun pọ̀ ni o, òun ló gbé gìgísẹ̀ rẹ̀ sí mi. Judas lóòótọ́ dẹ̀ ń bá Jésù, ó wà lẹ́gbẹ̀ẹ́ Jésù, ó ń bá Jésù jẹun lákòókò, wọ́n jọ ń pín búrẹ́dì lákòókò náà níṣẹ́ rántí. Pé so pé òun ni. So ẹ má jẹ́ kí ìyẹn, ẹ má jẹ́ kó fún yín ní emotional sickness ẹjọ́. Ọmọ ìyá ń dàyàn, ẹ má jẹ́ kí ó dùn mí gan, ó máa ń dùn yàn, very painful, ṣùgbọ́n let go. Ẹ jẹ́ k'Ọlọ́run ṣèdájọ́ wọn. Let go. Pastor lè dá ẹ, fi pastor sílẹ̀. Leave him to God o. Ìyàwó pastor lè dá ẹ, it's okay. Leave them to God. Let God be the judge. Ní verse 10, David wá sọ wípé ṣùgbọ́n ìwọ Olúwa, request ìbéèrè David lélẹ́yìí, gbogbo story tó ti ń sọ látàárọ̀, ibi tí David ń lọ gangan. Tó David bá fẹ́ gbàdúrà, kò kí ń bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà ẹ̀ pé Olúwa ṣàánú fún mi, gbé mi dìde kúrò rí. Àkọ́kọ́ ìdí tí Ọlọ́run á fi gbà á, David àti kọ́kọ́ sọ gbogbo àwọn ìdí yẹn. Òní Bible ṣe sọ wípé let us reason together. Èmi àti ẹ, ó yá jẹ́ kí ló nǹkan tí mo sọ àti nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ wá, jẹ́ ká jọ sọ. Let's reason together. So David kọ́kọ́ plead gbogbo kéèsì ẹ̀ ni. Ó ṣẹ̀wá dé verse 10, ó ṣẹ̀wá ń sọ nǹkan tó fẹ́ kí Ọlọ́run kó ṣe fún òun. Ó ní ṣùgbọ́n ìwọ Olúwa, ṣàánú fún mi, kí o sì gbé mi dìde, kí èmi kí ó lè san fún wọn. Torí tó bá dá mi padà sípò tí mo wà, tí kò sí àìsàn mọ́, tí mo jókòó lórí ipò ọba, tí bá ráàánú gbà lọ́dọ̀ rẹ ni ó sì dá mi lójú pé màá ráàánú gbà, nítorí pé ọba tó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ ni ọ́. Torí ó ti sọ pé tó bá ṣàánú ó máa ráàánú gbà. Èmi ti ṣàánú Olúwa, nítorí náà ṣàánú fún mi, gbé mi dìde kúrò lórí bẹ́ẹ̀dì àìsàn yìí, kí èmi kí ó lè san fún wọn. Dávìdì lè san fún wọn nítorí pé ọba ni Dávìdì. Tí Dávìdì bá kúrò nínú àìsàn yẹn tó jókòó sórí àga ẹ̀, tí kò ṣe pé Absalom rí àga yẹn gbà lọ́wọ́ ẹ̀ tó jókòó, Dávìdì á ṣèdájọ́. A lè sọ pé kán lọ mú Absalom, bó jẹ́ kán lọ tì í mọ́lé ni. Ahithophel á lè ṣèdájọ́ ẹ̀ bó ṣe tọ́ bó ṣe yẹ. But Ọlọ́run fún rẹ̀ gan dẹ̀ wá gbẹ̀san fún Dávìdì. Kò nídìí pé Dávìdì tiẹ̀ wá ń gbẹ̀san, nítorí wípé
Ahithophel fúnra rẹ̀ ló lọ fúnra ẹ̀ commit suicide. Absalom, àwọn army wọ́n rí Absalom wọ́n rí pa. So àwọn tó dẹ̀kù tán dẹ̀ dìtẹ̀ mọ́ Dávidi nígbà tí Dávidi dẹ̀ wá padà sípò ọba ẹ̀, àwọn yẹn ó yọ wọ́n kúrò ní lódì pẹ̀lú irú wọn yẹn ẹ̀ lè bá wọn ṣe mọ̀. Èèyàn á fi ọwọ́ ẹ tó bá fẹ́ bá Sátánì jẹ wọn ọwọ́ ẹ̀ máa gùn gidi ni. So Dávidi sọ pé Olúwa tó o bá ṣàánú fún mi tó o sì gbé mi dìde gẹ́gẹ́ bí ọba Ísírẹ́lì, àwọn tó ṣe tó ń wà against mi tí wọ́n lọ join pẹ̀lú ọmọ mi láti gba ìjọba lọ́wọ́ mi, gbogbo wọn yẹn màá lè san iṣẹ́ tó ń ṣe, màá lè san fún wọn. Ṣé mọ̀ pé àsọtẹ́lẹ̀ ìgbédìde Kristi kúrò nínú òkú bí Dávidi ṣe ń sọ ara títí ẹ̀ bẹ́ẹ̀ ló ń prophesy ní verse 10 pé ṣùgbọ́n ìwọ Olúwa ṣàánú fún mi kí o sì gbé mi dìde kúrò nínú ihò òkú. Olúwa sì gbé Jésù Kristi, Olúwa sì gbé dìde. Nígbà tó sì gbé Jésù Kristi dìde, ojú ti gbogbo àwọn tí wọ́n sọ pé ibi tó wà yẹn káwé tó máa gbé ṣe bó sọ pé òun máa jí dìde lọ́jọ́ kẹta, ọ̀nà tó fẹ́ gbà jíǹde náà àfẹ́rí náà gbókúta ńlá wọ́n tún lọ gbé di grave lẹ́yìn tán bẹ́ẹ̀rì ẹ̀ tán wọ́n tún gbókúta ńlá wọ́n tún gbé di. Ṣùgbọ́n lọ́jọ́ kẹta Olúwa gbé Jésù Kristi, Olúwa gbé dìde. Àsọtẹ́lẹ̀ ìgbédìde Jésù Kristi ní verse 10. So ní verse 11 ó ní nípa èyí. So David wá sọ pé nítorí nǹkan tí mo sọ ní verse 10 yìí o àti àwọn nǹkan tí mo ti sọ pé ẹ máa ń ṣe fún ẹ tó bá ti ṣàánú, nítorí ìdí èyí mo wá ń sọ wípé kí Olúwa kó ṣe ojú rere sí mi. Nítorí nípa èyí ni mo mọ̀ pé ìwọ ti wá ṣe ojú rere sí mi. Torí nísìnyí tó bá jẹ́ pé ò ṣojú rere sí mi ni ọ̀tá ìbá ti yọ̀ mí, àìsàn yẹn bá tiẹ̀ ti mú òun lọ. But nísìnyí òun ní ìdánilójú wípé o ti ṣe ojú rere fún mi. Tó ní mo ti bẹ̀ ọ́ ní Psalm 10 verse 10 wípé kó ṣàánú fún mi, kó gbé mi dìde kí n lè san fún wọn. So ní verse 11 la fi mọ̀ pé Ọlọ́run ti dá Dávidi lóhùn. Faith ni Dávidi máa ń lò. Ṣe mọ̀ pé Dávidi man of faith ni. Faith Dávidi ní agbára. Kò tí nǹkan yẹn ò tí ní ṣẹlẹ̀ ó dẹ̀ ti mọ̀ pé Ọlọ́run ti ṣe because ó mọ̀ bọ́lọ́run ṣe máa ń ṣeṣẹ́. Gbogbo nǹkan tọ́lọ́run máa ṣe ó ti ṣe sílẹ̀, kò ṣe pé Ọlọ́run ṣẹ̀ máa ṣe. Tiwa ní pé kákan lè jẹ́ kí nǹkan yẹn kó lè ṣẹlẹ̀ sínú ayé wa. Gbogbo nǹkan Ọlọ́run kò ṣe pé ó ṣẹ̀ máa ṣe. Healing wa nígbà tí Jésù Kristi tó ti wà lórí igi àgbélébù ni gbogbo healing wa ti wà. Akànṣe ń gbàdúrà pé Olúwa wò mí sàn, healing wa ti wà. Ó ti wà láti gbogbo nǹkan Ọlọ́run ó ti ṣe sílẹ̀. Olúwa ti ṣe sílẹ̀. So David sọ pé nípa èyí ni mo mọ̀ torí pé mi ò kú pẹ̀lú àìsàn yẹn pé mo ṣì wà láyé mo dẹ̀ tún dúró báyìí. Nípa ìdí mo ṣe mọ̀ pé ìwọ ti ṣe ojú rere sí mi Olúwa. Mo mọ̀ pé mo ti rí àánú gbà nítorí tí àwọn ọ̀tá mi kò yọ̀ mí. Ọ̀tá ò yọ̀ mí, ọ̀tá ò ní yọ̀ wá lórúkọ Jésù. Verse 12 ó ní bí ó ṣe ti èmi ni bí ó ṣe tèmi ni ìwọ dì mí mú. Ìwọ ṣáà nínú òtítọ́ mo fẹ́ sọ̀rọ̀ nípa verse 12 díẹ̀ mo dẹ̀ ń wo àkókò wa. Torí David sọ pé bí ó ṣe ti èmi ni ìwọ dì mí mú nínú ìwà títọ́ mi. Ó yẹ ká sọ pé ṣe bó sọ pé òun ṣẹ̀. Kí ló dé tó ti wá sọ pé ìwà títọ́ òun lọ́lọ́run ṣe di òun mú. Ìkan tí David ṣe sọ pé ìwà títọ́ òun ni wípé ṣé rí ẹni tó bá ṣẹ̀ sí Ọlọ́run tó sì lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó sì ronúpìwàdà, it takes integrity o. Ẹni tó bá níwà òtítọ́ òun ló máa ń ṣe bẹ́ẹ̀. Ẹni tí ò bá ní integrity kò tẹ̀ jẹ́ kéèyàn mọ̀ pé òun ti ẹ̀ṣẹ̀ abo ẹ̀ṣẹ̀ yẹn mọ́lẹ̀ gan ni. Tó bá dẹ̀ ti ẹ̀dẹ̀ confess ẹ̀ gan ó kàn confess ẹ̀ náà ni ó máa tún ṣe. Irú àwọn yẹn wọn ní integrity. But David sọ wípé lóòótọ́ òun ṣẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tóun ti ṣe ẹ̀ṣẹ̀ yẹn tóun dẹ̀ ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn òun tún padà sí ẹ̀ṣẹ̀ yẹn mọ́. Òun fi ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ pátápátá ni. Wípé so Olúwa dẹ̀ rí wípé lẹ́yìn tóun ti ṣe ẹ̀ṣẹ̀ yẹn tóun dẹ̀ ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn òun dẹ̀ ti ronúpìwàdà òun tún padà sí ẹ̀ṣẹ̀ yẹn mọ́. Òun ló ṣe sọ wípé ìdí tó tún ṣe dì mí mú ni wípé mo ní ìwà òtítọ́, integrity, mo ní integrity. It takes integrity for you to sin and go to God and confess your sin and repent. Kéèyàn ronúpìwàdà, kéèyàn má dẹ̀ padà sí ẹ̀ṣẹ̀ yẹn mọ́.
ẹ tó bá sì tún padà sí òun ṣe lójoojúmọ́ òun padà ò ní integrity, but ẹ tó ní integrity ni ẹ tó ṣe lẹ́ẹ̀kan tó dẹ̀ ronúpìwàdà tí ò dẹ̀ ti tún ṣe ẹ̀ṣẹ̀ yẹn mọ́, kò tún ṣe mọ́. Ó wá sọ wípé ìwọ sì gbé mi kalẹ̀ níwájú rẹ títí láéláé. Immortality yẹn ẹ̀ṣẹ̀ mọ̀ ayérayé ní David wá ń sọ̀rọ̀ nípa eternal life nìyẹn, wípé mo mọ̀ wípé kò ṣe pé o kàn tọ́jú mi nìkan o, kì í ṣe pé o kàn gbé mi dìde kúrò nínú àìsàn nìkan, but tó gbé mi ka iwájú rẹ títí láéláé, yẹn pé màá bá ẹ gbé forever and ever. Kúrò nígbà tá a bá kúrò láyé yìí ó sì continue ní forever and ever. Ní verse 13 ṣe mọ̀ pé ó làkàtí máa fi ìbùkún fún Olúwa nítorí pé David ní ìdánilójú ìdáǹdè tọ́lọ́run máa ń fún òun. David wá ń kọ orin ìyìn, ó ń kọ orin ìyìn sí Ọlọ́run. Ó jẹ́ fẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé olùbùkún ni Olúwa yìí o, Ọlọ́run Ísírẹ́lì, láé títí láéláé ni àmín àti àmín. Ọlọ́run fún rẹ̀ òun ló ń jẹ́ àmín. Ó mọ̀ pé Olúwa lẹ́tọ̀ọ́ sí ìyìn ayérayé. Kò kí ṣe pé nígbà tá a bá wà ń bí nìkan la máa gbé Ọlọ́run ga. Ayérayé a máa gbé Ọlọ́run, títí ayérayé a máa gbé Ọlọ́run ga ni. Nítorí kò síbi tọ́lọ́run ń lọ. Ọlọ́run ò lópin, kò lópin. A máa yìn títí láéláé ni ó la ṣe máa ń sọ wípé ayérayé 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 o, ayérayé làpáta tí a gbójúlé, ayérayé làpáta tí a gbójúlé. Àìkú ni, àìsá ni, àìpapòdà, kò síbi tó ń lọ, títí ayérayé ni. Ògo ni fún orúkọ rẹ Olúwa. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú wípé ṣé rí, ó dá ká máa ṣe iṣẹ́ rere o, ó dá ká máa ṣe àánú o, torí àárí àánú gbà látọ̀dọ̀ Ọlọ́run o. Ṣùgbọ́n iṣẹ́ rere, iṣẹ́ àánú kò máa múyàn wọ ìjọba ọ̀run o, ṣùgbọ́n Ọlọ́run á bùkún fún yàn o. Ọlọ́run á bùkún fún yàn bọ̀ kò múyàn wọ ìjọba ọ̀run o. Èèyàn mi á sọ pé mi ò ṣe ibi sẹ́ni ìwọ̀n kankan rí, iṣẹ́ rere ni mò ń ṣe. A lè sọ pé so èmi náà tọ́run bá wà lóòótọ́ ò náà méèkì ẹ, irọ́ ni ò méèkì ẹ o. Iṣẹ́ rere ò gbéyàn wọbẹ̀ o, iṣẹ́ àánú ò gbéyàn wọbẹ̀ o. Jòhánù orí 3:3, John chapter 3 verse 3. Jésù ń bá ọ̀gá nínú àwọn tí wọ́n ń kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, òun ló ń bá sọ̀rọ̀ o, Nicodemus. Jésù wá sọ fún wípé lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tún ènìyàn bí kò mọ̀ lè rí ìjọba Ọlọ́run o. Ẹni tá a bá tún bí, tá a bí tó jẹ́ pé tá a tún bí nínú ẹ̀mí, tó jẹ́ pé mo ti sọ fún wa lórí òkè sórí pé bíbí méjì ló wà. Bíbí ara èyí tí bàbá àti ìyá wa bí wa, ṣùgbọ́n bíbí ẹ̀mí èyí tó jẹ́ pé Jésù Kristi ló máa wá bí wa. Ìyẹn gangan là ń pè ní pé èèyàn di àtúnbí. Ó ní Nicodemus ṣe ń bí pé ṣó tún ṣe é ṣe ni ẹni tó ti bí tó ti dàgbà kó tún wá wọnú ìyá ẹ̀ lọ́ka tí wọ́n á lọ bí. Jésù sọ pé bẹ́ẹ̀ kọ́, pé ẹ̀ta bá bí ń pa ti ẹ̀mí ni. Ẹni tó wá ẹni tó ní relationship tó gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ̀, tó ní ìbáṣepọ̀ pẹ̀lú Jésù Kristi ò là ń pè ní àtúnbí. Ta tún wá àtúnbí nínú ẹ̀mí, ó ti wá di ọmọ ìgbàlà. Irú èèyàn bẹ́ẹ̀ ló máa bá Ọlọ́run wọ ìjọba ọ̀run o. Tó bá wá ń ṣeṣẹ́ àánú tó ń ṣeṣẹ́ rere, a máa rí ìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run, a rí ìbùkún gbà ní gbogbo ọ̀nà. Ṣùgbọ́n ẹ tí ò bá ní Jésù Kristi, tí kò ní relationship pẹ̀lú ẹ̀, kò lè wọ ìjọba ọ̀run o. A ti kọ̀wé rẹ̀ ní o, kò ṣeé yí padà, ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, kò kìí ṣe mi o. So tó bá fẹ́ kí Olúwa kó kọ orúkọ rẹ sílẹ̀ sínú ìwé ìyè, tí wọn náà mọ̀ pé bí David ṣe sọ pé ayérayé, David sọ ní ìdánilójú wípé títí láéláé ló máa wà níwájú Ọlọ́run. Ó sọ kò doubt ẹ̀ nítorí pé ó mọrú ìrìn tó bọ́ lọ́run ni. So tó bá fẹ́ kọ́lọ́run kọ orúkọ tìrẹ náà sílẹ̀ síbẹ̀, ká má pa orúkọ tìrẹ rẹ́, wá gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ. Jẹ́ ká jọ gba àdúrà, torí kò sí ẹlẹ́ṣẹ̀ tó máa wọ ọbẹ̀ o, kò sí o, kò sí. A ti kọ̀wé rẹ̀ ní o, kò dẹ̀ ṣe yí padà. Àfẹ́ tó bá ṣe nǹkan tó Ọlọ́run sọ pé kéèyàn ṣe. Jésù Kristi tí ẹ ti sọ fún wa wípé kò sọ́nà mìíràn, òun yìí nìkan lọ́nà. Ọ̀nà náà òun lèèyàn lè máa tọ̀ lọ,
ọ̀nà yẹn òun ló máa mú wa dé òtítọ́, òun dẹ̀ ló máa mú wa dé ìyè. Kò tún sọ́nà mìíràn mọ́. Tó bá ti gba Jésù Kristi sínú ayé rẹ, Olúwa sì kọ orúkọ rẹ sílẹ̀, tíwọ náà ronúpìwàdà bíi ti Dávìdì tó tún padà sínú ẹ̀ṣẹ̀ rẹ mọ́, tó kọ ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀, tó wá ní integrity, tíwọ náà ní ìwà òtítọ́ bí ilé tí Dávìdì ń sọ ní verse 12. Ìwà tọlọ́run àjọ máa rin ọ̀nà yẹn, ẹjọ́ máa rìn lọ ní o títí dé ọjọ́ náà. Ìwọ náà wà níwájú Olúwa títí ayé ráyé. Tó bá fẹ́ ká jọ gba àdúrà, bóyá o lè ti wà lọ́nà yẹn tẹ́lẹ̀ o, ṣùgbọ́n ńgbà tí ṣòro ayé dé, ó ti yà sọ́tún, bí àwọn mọ́mì wa ṣe sọ, ó ti ní plan B, ó ti lọ plan B, bọ̀ tó fẹ́ padà wá, ó tún fẹ́ kí Jésù Kristi, ó tún fẹ́ kó gbà ọ́. Jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Olúwa sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Lọ́jọ́ náà a ríra, a dẹ̀yọ̀ mára wa lórúkọ Jésù. Thank you. God bless you all in Jesus' name. Oh, I am rejoicing. My name has been written. I am rejoicing that I am born again. Hallelujah. I am rejoicing. My name has been written. I am rejoicing that I am born again. Thank you, Lord Jesus Christ.